ara wa jọ ká forin dára wa lẹ́kọ̀ọ́ ìmọ̀ràn ká kọ́gbọ́n lára Elédùmarè ọba tó dáyé bó ṣe ń ṣe olórí wa ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run àjùlé ọba tí kẹ́ gbogbo wa pọ̀ ní dúníyẹn gbogbo ọmọ Nàìjíríà mo tún ti tàjò bọ̀ adé sọ pé mo fẹ́ fi gẹ́gẹ́ sí ọ̀rọ̀ lọ́lẹ̀ kàṣàkàṣà tó bá ṣe pé bínú ṣe ń bí mi lásìkò yìí ni mo ṣe wọlé orin ṣàgbà ìbá fọ́káyégá ọ̀pọ̀ nínú olóṣèlú nìbá bú sẹ́kún gbogbo ẹni tó ní ńlá lójú ara wọn ní ìbádé yẹn yẹpẹrẹ ṣùgbọ́n mo kẹ̀tún ronú wò ni mo fi ọ̀rọ̀ sínú mo pé kí n sẹ́nu kù díẹ̀ mo fẹ́ bá elégbodò tẹ̀ múyẹ́múyẹ́ mo fẹ́ ké kaka létí ọlọ́rọ̀ kó gbọ́ mo ti lórin lóhùn mo sì ti fi ariwo láfẹ́ gbé ọmọ fún bàbá ẹjú mo fẹ́ fi ẹ̀bì tẹ ọ̀rọ̀ wé wọn lẹ́sẹ̀ bí ẹ̀wọ̀n gbogbo ẹ̀yin tó ń gbá mi léwì lọ́wọ́ sẹ́ńkì èsòhun tí mò ń sọ olúwa ló mí sí mi nínú ọgbọ́n orí èmi gan òtó ìmísí ọlọ́run lèmi fi ń jíṣẹ́ ń tádàní wáyé mí sí mi nínú ni mo fẹ́ sọ fún àwọn ènìyàn wa tí wọ́n jó lórí tí wọ́n ń fayé ni wá lára àwọn ẹni ọba mi ò fọ̀nà hẹ̀ wọ́n lajú sílẹ̀ wọ́n sì ń wọ̀gbẹ́ wọ́n ń ṣe gbogbo lódìlódì àgbàlagbà ajá tí fi ojú òbò lóṣù arúgbó kánnakánná mo dé mo fẹ́ fi ojú dúkúgi fún àwọn àwòdì òkè tó bá létí especially àwọn àgbààgbà ìran Yorùbá ogun ń bọ̀ nílẹ̀ yọ ọ̀rọ̀ àpárá kọ́ ogun tí mo wí tí mo ròyìn yóò fa kíkì gbógun bá kásẹ̀ nílẹ̀ tẹ́ àìrímu ohun ìyàn awẹ́gòdì àgbáyé bí ebi ṣe ń pa kúkúrú lè bí apá gígùn náà. ẹ̀rín yín ń pa ní ẹ̀yin ọmọ Odùduwà afọ́jú yín tó fẹ́ ṣeré òkúta ó yẹ kó ní àpótí òkò tí ó fi ẹsẹ̀ lé lórí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ló múni ní òtútù yọ́yọ́ ẹ̀yin àgbààgbà nílẹ̀ Oòduà ìràwọ̀ ọ̀sán gángan ó ti tóhun tí àgbàlagbà sápẹ́ sí àti gbọ́ pé ọmọ aládé òníran tó lè jagun mọ́ gbogbo wa la wá ń sá fógun ọmọ odù tó dá òní yìí mọ́ àwa ta ara wa lọ́pọ̀ gbà ẹ̀yin ọmọ odù tó dá wa ẹ tètè padà wálé gbogbo ẹ̀yin àgbà nílẹ̀ Yorùbá ojú ń gbà wá tí o ẹ ti sọra yín di ẹni yẹpẹrẹ níwájú ọmọ ajífẹ́rẹ́ jẹ́kó wọ́n wá bá wa lálejò nà wá mọ́lé ó yẹ kí ojú gbà wá tì ẹ̀yin ọmọ Oòduà ṣé ti rí wọn ò lè wá kú tó ti dépò bàbá rẹ̀ rí láyé irú wọn yìí dépò ọmọ ọkọ gílọ́gílọ́ ni wọ́n pa ilé bàbá wọn káàkiri ọmọ ọkọ ń ságun ọmọ àlè ń ṣèlú ogún ọdún tájá ti ń ṣẹlẹ̀ ìgbẹ́ni yàrá ọ̀bọ àwọn bàbá tiwa ní síwájú ogun nílẹ̀ yìí rí ọmọ aládé àti kẹrin mérò gbà ẹ̀yin aṣíwájú nílẹ̀ Yorùbá bọ́mọdé bá lọ́gbọ́n nínú yóò sì fi ta àgbà lọ́rẹ mo fẹ́ já yín sí kíníkì ọ̀rọ̀ àṣírí èmi ò wá fẹ́ kí etí kejì ò gbọ́ inéwí ti múra tẹ́ ọmọ Yorùbá lókù tí wọ́n ń retí kó fọ́gbà yín ga irú ọ̀jọ̀gbọ́n bíi Bánjí Akíntóyè ló sọ wọ́n tí wọ́n lè tutọ́ sókè lójú ìjà kí lohun tó ń mú apárí lórí wú tó dòdò tó ń màpọ̀ èmi ò rí o ètò ààbò sí rárá epo tá a ní nílẹ̀ yìí tún dọ̀ wọ́n gógó ebi ń bẹ tó ń pa àwọn ènìyàn wa nílé lóko ìrẹ́jẹ ọmọ odù tó dá wà yìí tó gẹ́ ó yá ẹ jẹ́ ká bá ara wa sòótọ́ ọ̀rọ̀ ọmọ Oòduà irú orílẹ̀-èdè yìí lèmi ò rí rí o apá ọlọ́pàá ò kájàgùdà mọ́ àbí kí lohun tí ò tó tì wá lójú gan ọkàn balẹ̀ níbi iṣẹ́ bá rìnrìn àjò ìfọkànbalẹ̀ òsì àwọn olórí wa wá ń dúnàdúrà pẹ̀lú àwọn oníṣẹ́ ibi ìwà ìbàjẹ́ orílẹ̀-èdè yìí ó wá gbogbo kàn màmá pàún là á sẹ́fọ́n tó bá fẹ́ somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ a lè dá dúró adé sọ pé mo gbó lẹ́nu gbó láyà mo sì dáńtọ́ ẹ̀yin àwòdì òkè nílẹ̀ Yorùbá tó bá ń jọ bí àrífín ẹ má mà bínú sí mi ọ̀rọ̀ ìkìlọ̀ lórí ewì a sì tún máa mú bí ọ̀rọ̀ àrífín lọ́wọ́ àkànnàmọ̀gbọ̀ ọ̀rọ̀ wa ní làlú kí oníbodè òsìkà ó má fẹ́ bọ́jura èyí tí mo bá sọ tó bá dàbí àrífín ẹ fi mi yá ọba wáìdù lókè gbogbo ọmọ aládé tó jẹ́ onílàákàyè tó ń gbọ́ mi ẹ dákun ẹ gba ọ̀rọ̀ mi yẹ̀ wò bódò bá kọ̀wẹ̀ kò ní ká ti padà sílé bá ò mọ bí à ń lọ nílẹ̀ yìí ó yẹ ká mọ bí a ti ń bọ̀ náà mọ́ só ìjìn olórí ọmọ ogun ní Nàìjíríà òkè ìran Yorùbá olórí ọmọ ogun afẹ́fẹ́ kò tọ́ sí ìran ọmọ aládé sẹ́ẹ̀ ti ráyé atọ́nijẹ́ olórí ọlọ́pàá ńkọ́ àwa ní apá àwọn òkàjàgùdà ọmọ Yorùbá sẹ́ẹ̀ ti rójú ayé àbẹ́ òráyé o àwa ń gbọ́dọ̀ àwọn ń pẹja jẹ ọlọ́gbọ́n wọn gbórí ẹja mú àwa dìrù mú wọ́n ti dúró síwájú àtòsẹ́yìn wọn ọmọ aládé tiwa ti bá wa ẹjọ́ wẹ́wẹ́ ò kájọ ọ̀rọ̀ àròyé lásán ṣíṣe ló kù lọ́rọ̀
Oòduà nation orílẹ̀-èdè abínibí tiwantiwa. Àwọn ọmọ àlè tó ń bẹ nínú ìran Yorùbá ni wọ́n sì tún bẹ̀rù àti padà ká dá dúró kí lohun tá ń gbádùn lórí ìjọba olórí burúkú tí wọ́n ń ṣe lé wa lórí gan. Gbogbo ohun tó yẹ kí wọ́n fi ṣe wá lóore là ń jìyà fún ẹ wá ń pariwo wípé unity kan wà. Ẹ̀yin àpọ̀dà nínú aṣíwájú ìran Yorùbá ẹ ronú kọjọ́ tó lọ mọ́ yín lára. Àwa fẹ́ yọ lóko ẹrú ẹ wá ń tì wá sì gbà ẹ ò ní délé pé ṣé nítorí ohun tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ ìjọba ayé yín ti ta ẹ fẹ́ kó wa lẹ́rú fúnrin àtọ̀run wá gbogbo ọmọ tẹ́ ẹ bá bí ní ó padà wá sì gbà. Ọmọ Oòduà arúgbó ilé kú amọ́ lọ́kùnrin joyè àti fi akíndánidání joyè nílẹ̀ Yorùbá ẹ wẹ́so. Àwọn ọba wa tó yẹ kí wọ́n gbà wálẹ̀ ni wọn ò lè sọ̀rọ̀ mọ́ wọ́n ti jẹ tòní mọ́tọ̀la. Àwa ń lé àbèrè mọ́jọ padà àwọn ń lẹ́mọ́ wọn wá ń ronú tí wọ́n padà lódòdì. Gbogbo ẹ̀yin àgbààgbà tó jẹ̀sẹ́ gbì ó yá ẹ pé ara yín jọ. Ẹ̀yin aṣíwájú gidi nínú ìran Yorùbá kì í ṣe bí àwọn ọ̀bàyéjẹ́. Níbi tá a bá ti rí bàbá wa Ọ̀nìrìṣà nílé ìyànà tójúmọ́ gbé mọ́ wáyé nílé Àsòkò Àràbá òbí rẹ̀ mọ́ Àsòrókò lójú ọmọọba tí jẹ́ Sòrókò. Ọba Aláàfin Ọ̀yọ́ ńkọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Aláké tí ń bẹ ní ìlú Ẹ̀gbá ńkọ́ Àwùjalẹ̀ tó ń bẹ lóde Ìjẹ̀bú Àtàọ́jà lóde Òṣogbo àtàwọn àgbà sàǹkòsàǹkò nílẹ̀ Yorùbá tí wọ́n bá jẹ́ ojúlówó kí wọ́n wá gbà wálẹ̀. Gbogbo ẹ̀yin kò sékú kò sẹ́yẹ àjà òtí báwọn dáwọ́ òde ìlú ó yá ẹ yẹra. Àwọn ojúlówó ọmọ Yorùbá ni mo bá sọ̀rọ̀ lọ́wọ́ àsìkò tó o. Ẹ̀yin ọba aládé wa gbogbo nílẹ̀ Yorùbá ẹ pé ara yín jọ. Gbogbo ẹ̀yin ọba tó bá lè dé adé ìṣẹ̀ǹbáyé yàtọ̀ sí ọba tí gbé adé olóṣèlú kátà pé wọ́n kàn wá jẹun tí wọ́n fẹ́ mọ̀ ṣe bí ọmọ ọkọ. Àgbàrá òjò ní sọ pé òun ò nílé wó onílé tiwa ni ò ní gbà. Ẹ̀yin ọ̀jẹ̀lú nínú olóṣèlú ìran Yorùbá ẹ ti kẹ́ran àti gbogbo ẹ̀yin aríjẹ nídìí mọ̀dàrú pátá 2023 nílẹ̀ yìí ìbò ọ̀dájú ohun tẹ́ ẹ bá mọ̀ ni ẹ tètè lọ ṣe. Ẹ̀yin aríjẹ nídìí ọ̀jẹ̀lú ọwọ́ yín ti bólẹ̀ gbà. Ẹ̀yin ènìyàn ìlú tẹ́ ẹ rí báyé ṣe gbé láyé Àbáṣà tí gbogbo wa ń pariwo. Ẹ wo ìṣèjọba àwa ara wa bó ṣe polúkúrú mùsùlùmí ààrẹ Buhari lọ́wọ́. Ayé Yar'Adua gan ni gbogbo ènìyàn ń dúpẹ́ gbogbo lórí tá a yàn lẹ́yìn rẹ̀ olórí burúkú ni gbogbo wọn. Àwọn ẹni ẹ̀kọ́ tí Ọlọ́run ọba mi bínú sí bíi ti Fìràúnà. Ẹ̀yin àwòdì òkè tó ń bẹ nílẹ̀ yìí ohun tó tọ́ ní kẹ́ẹ̀ṣe. Gbogbo ọmọ odù tó dáwà ẹ jẹ́ ká máa dúpẹ́ f'Olúwa. Ọba tí ń so gbogbo pẹ̀lú ìyanu ọba mi àìkú. Adániwáyé tí ń ṣe tiẹ̀ táyé ọpẹ́ fi yọ. Ọba tó fi COVID-19 tú àṣírí àwọn àgbààgbà òpònú tí wọ́n ti ń kó wa sápò tẹ́lẹ̀. Ẹ̀yin olórí wa lórílẹ̀‐èdè yìí àṣírí tú o. Kò sí ọ̀bọ ìdèrè mọ́. Ọlọ́gbọ́n ló kù nídèrè ẹ ò rọ́wọ́ mú mọ́. Àwọn oníṣẹ́ bí wọ́n ń kó ara wọn jọpọ̀ síbi kẹ́ wọ́n tún fún ara wọn lórúkọ. Àwọn kan ní bandit àwọn kan ní bòkó wọ́n wá ń da gbogbo ìlú sílàsílà. Gbogbo ẹ̀yin akọni tó ń sojú ìran ọmọ Oòduà dénú. Alálẹ̀ Yorùbá fún yín ṣe. Ìṣẹ̀dá Awólọ́wọ̀ ó sì padà wá dúpẹ́. Gbogbo ẹni tó ti wà nípa akin adániwáyé á kún yín lọ́wọ́ fún wa. Ìgbòho òòṣà bàbá Mọ́jàsọ́lá òní rí ń gbé sọnù lójú ọ̀nà. Orí mi jà fún mi. Orí agbeni gbé agbenigbò ìṣẹ̀dá àlùkò á sì gbé àlùkò níjù. Bàbá Mọ́jàsọ́lá gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá ló ń dúpẹ́ fún ọwọ́ agbára tádániwáyé fi bá a lò nígbà tí wọ́n fẹ́ pa ọ̀rẹ́ máyé lára. Ògùn ló kù ní ọjọ́ kan ìpọ́njú. Orí ẹni ló ní ọjọ́ gbogbo wà láì. Ìgbòho òòṣà àwọn orin òṣè fi róńdè kò ṣeé hu. Kò ṣeé kàn bẹ́ẹ̀ ni èèyàn ò sì gbọ́dọ̀ gbé sọnù. Ẹbí tí alápà má bàjà má bà sọ̀rẹ́. Akérèkèrè ọmọ ti kúrò ní kòkòrò lásán ikú tí ké fún ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kó tó di kó rẹ́ni lọ sálákejì. Oṣù rùgbẹ̀dẹ̀ nínú ìran Yorùbá tó jẹ́ ojúlówó ọmọ ọkọ tí irú bí odò jánà. Kí onígbó dá igbó sí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pátá kí kó wá máa lọ sílé bàbá ẹ̀. Orin ewì mi dolówe òwe ìlú Agídìgbò. Adití ní òlùlù tí mò ń sọ. Ewé kókò ńlá fi bo ìlù lójú. Gẹmugẹmu la kó bojú àwọ̀ ìlú òun ò sì gbọ́dọ̀ ya. Ọlọ́gbọ́n níjó ọ̀mọ̀ràn ni ó sì mọ̀ iṣẹ́ ti dé fún onílàákàyè nìyẹn. Kò sẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mú ọ̀pá ẹ̀ lọ́wọ́. Ẹni tó gbé omele lọ́wọ́ ló lè sọ ohun tí gúdúgúdú ń sọ.
ìrókò ti wó sílé agbẹ́dó fún ìran Yorùbá. ọdẹ tó fẹ́ ta ẹfọ̀n lẹ́ẹ̀mejì irọ́ lọ́dẹ pa. ẹ̀yin ẹni òyéyé nínú àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká pawọ́pọ̀ kó lè dùn. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Oòduà, òṣèlú tún dé, ọ̀pọ̀ nínú yín ló ń yóhùn padà sí ẹ̀mọ ohun tẹ́ ń ṣe. ìyá ọdún 9 òwà tó kọ́gbọ́n kọ́ gbatọ́rọ́ gbakọ́bọ̀ yóò ran nǹkan kan. òṣèlú tá nẹ́ni gbogbo aráàlú là ń fẹ́, ọjọ́ iwájú ọmọ tẹ́ bí lẹ̀ ń tà. gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjí kí ló dé gan-an? ṣé wọ́n bí sóni mẹ́ja ni? ìwà àwọn ẹni awí ti yàtọ̀ sí tàwa ọmọ Yorùbá. kí lohun tí wọ́n fi papọ̀ mọ́ ìrìn ọmọ aládé? ẹ jẹ́ ká máa lọ kákẹ́rù sọ́kọ̀ kí ló yá kó ní kálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ọmọ Oòduà, ọ̀rọ̀ bí títí tó fún ọlọ́gbọ́n tó bá dénú ẹ̀ àdòdìdí a sì fẹsẹ̀ rinlẹ̀. ẹ̀dá tó bá lọ́gbọ́n nínú ló lè jó ìlú agídìgbò. ẹni tó bá gbọ́n sásá ló lè túmọ̀ orin ewì mi tí mo bá kọ. ẹrù orin ewì mi wá dàdètú, ọlọ́gbọ́n ló lè tú ohun tó wà níbẹ̀. ẹyẹ ti dú ẹyẹ dúre, ìgbà ẹyẹ fò lẹ sọ̀kò lu òrùlé. òkò tẹ́sán òní lè pẹyẹ, adániwáyé ti rú ẹyẹ lágbára. ibi awísí kọ́là kú sí, tẹ́ ẹ bá rí ìròyìn tọ̀nà.